So when we say Ògbómọ̀ṣọ́ is the land of the brave, we do not lie. Àwọn akọni tó ṣiṣẹ́ akọni láti ìlú akọni tá à ń pè l'Ògbómọ̀ṣọ́ kò lóǹkà. And one of them was the late Reverend Chief Solomon Aisa Ige Takutampa Baba Gigelomo, who was crowned DOC to Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ in 1960. Solomon Aisa Ige, though the longest serving pastor in Nigerian church history and all of Africa, had his contribution to socio-cultural, religious, economic, political, and educational life of Ogbomoso Baptist Mission and Nigeria as a whole. Baba Ige was a many-sided man. Tọ́ba yẹ pé Rùsí ni, he would have been a leader of a woman rights activist. Torí kè fẹ́ kẹ́nìkan yẹ nìkan jẹ. Nítorí òótọ́ wọn, nítorí pé nǹkan tí wọ́n bá gbàgbọ́ nínú wọn kì í kúrò níbẹ̀. Òun ló fà táwọn èèyàn fi máa ń rò wípé ibi tí gbogbo ẹ̀ bá ti ń dàrú ni a ti máa rí Bàbá Ige, kò rí bẹ́ẹ̀ rárá. Ìlú tí wọ́n máa lù fún ni pé ẹni tó tàkúta ní ìpá yóò yọra rẹ̀ lẹ́nu. Parẹ́ tó kó nínú ìdàgbàsókè Ògbómọ̀ṣọ́ àti nínú ìtànkálẹ̀ iṣẹ́ ìhìnrere nílùú Ògbómọ̀ṣọ́ kò ṣeé fi ẹnu sọ. Àwọn ni olùṣọ́ àgùntàn alágbàtàn kejì èyí tó jẹ́ wípé ó darí ìjọ yìí. Tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ni akọni bàbá o. Táwọn èèyàn bá bi mí pé kí n ṣàpèjúwe Bàbá Ige, mi ò kí máa mọ ibi tí mo ti máa bẹ̀rẹ̀. Indeed, the hero is an ordinary individual who finds strength to persevere and endure in spite of overwhelming obstacles. His legacy lives on as a testament to his extraordinary achievement and his deep love for his people.